àfáà kan wá bá mi àfáà tí gbogbo èèyàn mọ̀ ní tẹ́ ń rò pé àfáà ni ẹranko gidi ni ẹni tí ń wẹ̀ nínú àgbo ògùn ni ọ̀tá Ọlọ́run ni wèrè ni kì í ṣe kò sí ìmọ́lẹ̀ ẹyọ kan lára ẹ̀ àfọ́ oníwàásí ni tí ó bọ́ ta tí ó máa ń ṣe kíní kan àlìkíní kan ń dé àlìkíní kan ń dé bẹ́ẹ̀ ni ó máa ṣe máa wò báyìí àwọn èèyàn ò ní mọ̀ pé ó fìfo lélẹ̀ wọn ò ní mọ̀ pé ní òkun lélẹ̀ ló bá bá mi ó sì ń pèrè lólórí jàmá ń pèrè ní Amirul Waizin ń pèrè lólórí ìjọ ọ̀tá Ọlọ́run gidi ni olórí ibú ẹni òfò ni ẹni àgbákò ni òun àtìyàwó ẹ̀ bá ní kòsúmà ládùúgbò tí ń gbé yóò máa lé obìnrin kiri ni máa fi níkà yóò dẹ̀ máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé bẹ́ẹ̀ ni ó máa ṣẹ́ ìpè tó bá ti kúrò láwùjọ àwọn ẹni ire tán wàláhì ó ti dolórí ibú ó ti kúrò náà àwọn olórí ire ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábí àtọ́ pá mo láṣọ tẹ́ wọ̀ yóò dáa mo bá pe ìkan nú àwọn ọmọ mi mo ní ẹ bá mi ré jàlábíà fún mo bá fún ṣe rí bí mo ṣe fún jàlábíà yẹn bó ṣe di the following day bó ṣe wá jí bá mi lé mi nìyẹn lọ́ba ní kí n jọ òun ṣe istikhara ni òun fọlọ́run ọba bẹ̀ mí kí n dákun kí n fẹ́ òun mo ní fẹ́ yín kẹ́ ó sá bẹ́bẹ̀ mo bá ní òkè ẹjá máa fi bẹ́ lọ́hùn tọ́ ọba lọ níjọ́ náà bó ṣe di the following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé Àbújá bí wọ́n ṣe wọnú sitting room mi tí wọ́n jókòó ní wọ́n bá tú gbogbo kinní ilẹ̀ kọ yàtọ̀ sẹ́gbẹ̀jì mo ní ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fẹ́ fi ń tẹ́ kó kalẹ̀ yìí ṣe wọ́n nítorí rẹ̀ làwọn ṣe kó wa nítorí condition ọ̀rọ̀ ọmọ bíbí gbà táwọn sì mọ̀ pé torí ọmọ náà òun lẹ́yìn àti ọkọ yín lè ṣe divorce ara yín wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jẹ náà nísìn mo ní láì bọ́ sórí iná ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ omi tútù omi tó tútù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó dẹ̀ tútù tẹ́ ẹ bá fọwọ́ kan omi tútù ni bọ̀ tó ń hó gidi ọkùnrin rán dandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mú mo bá bọ́ ta lẹ́yìn náà fìrì ní ọba ní ẹyin ẹ rí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà mo bá sọ fún mo ní ọkùnrin yìí nítorí Ọlọ́run nínú ilé mi láì tí ìgbà pé mo fẹ́ fẹ́ wàláì mo jẹ́ kí ni mo jẹ́ yín síná sí èmi bá jókòó mo sì ń wo Al-Qur'an mo ti gbé ló bá ní alájà Kaola mo ní náà ṣé nǹkan kan sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí mo ní wọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rí ò ní jọ ìmọ̀ràn rẹ̀ ò ní ṣẹ ntọ́ ń dá lábàláburú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí àfihàn tó bá ní opportunity láti gùn mí sọpọ̀ ọmọ àlè kan sí àfihàn o ò ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàbámọ̀ lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ́ òbí méjì ló bá ń pẹ́ ẹ máa bọ́ ń gbà àdùfẹ́ ẹ dákun kó jọ ọ kò gbọ́dọ̀ mọ́ fẹ́ mo lè mi kàfílà ọ̀fẹ́ ọ ó ṣe mistake mo ní wàláhì ìwọ lọ béèrè pẹ̀lú èèyàn wo ni mí lọ béèrè pé bó lè mi ṣe jẹ́ èmi ò ní fẹ́ ọ kò sí ní tó lè dà láyé kò sí ní tó lè jẹ́ kò sírú àrà tó lè máa dá kọ́ ọ máa fò láti sánmọ̀ bọ́ọ̀lẹ̀ wàláhì tàláhì tí tèmi ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ láyé látọdún náà ó ní mo ti lé títí dọ̀la ìgbà tẹ́yìn àti bàbá Fàyímà táwa ṣe nìkà èrò mi wá pọ̀ mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fàyímà bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ bẹ̀ o mo gbọ́dọ̀ jẹ́ kó wọ́n tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra la bá lọ ilé ẹ̀ la bá wọlé ní abá ní a máa bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí àyà mi já kọ yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò pé àfáà lélẹ́yìí ẹni wọ́n rò pé ń ṣiṣẹ́ Ọlọ́run lélẹ́yìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ rẹ̀ ṣàìtàn lélẹ́yìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run lélẹ́yìí lẹ́yìn títí tí mi wọlé bàbá Fàyímà ní ṣe wáàsí fún mi pé
alájà ìwọ ló mọ àwọn eléyìí belong tààrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé randanrandan ni wọ́n ń ṣe ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọ̀gọ̀rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláhì tàláhì thumma billahi azim tí wọ́n lọ sí nkíà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn ó dẹ̀ gba owó fọ́ọ̀mù lọ́wọ́ wọn wípé owó matchmaking nìyí àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ pé bá ṣe zina táwọn yẹn ń sun ẹkún tí wọ́n kóra wọn wá bá mi mo ní kí lẹ lọ bá fún matchmaking fún wọn ní owó ni ó dá padà fáwọn mo ní sẹ́ẹ̀rí tówó èmi Kàfílà ó dá padà fún yín àmì tó ti wọ̀ lára tó ti tẹ̀ lára tó ti bá ṣe zina ṣe mọ̀ pé mi ní solution fún yẹn ìsì ní bá sọ mi ní bí but ẹ má gbé lórí afẹ́fẹ́ máa san gbogbo yẹn padà àmọ́ gbogbo yẹn wà very careful ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun là wá ràn lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ̀ tí ìwọ náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣe kíní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ̀ ó ti wá site wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tún ní fojú bọ́ nìkan wàá tún enter wọn seriously nítorí ipò lórí ibu ni ẹ ọ̀tá Ọlọ́run ni ẹ. gbogbo bẹ ṣe ń rò àti wọ àtọmọ olórí ibu tó wà l'Amẹ́ríkà tó ọmọ ẹran yẹn àtàwọn tó kù nígbà tó di ìjẹta immediately tí mo ṣetán níjẹta òun ni Múrí Bàrígà òun ló rán ló pe ẹnìkan òun ò sí ńbẹ̀ òun ò ní kán lọlé òun mo ní mọ̀ sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ sí ńbẹ̀ kán tó lọlé rẹ dandan ni kí wọ́n sọ fún ẹ wọ́n ti wá mú lẹ́tà yẹn wá ní tí wọ́n kọ́ rò tẹ́lẹ̀ òun ni wípé wọ́n kọ́ plan lórí pé àwọn fẹ́ mọ́ta mi lẹ̀ ọ̀rọ̀ tó sọ wípé àwọn ẹ̀rí mi wípé mi gbọ́dọ̀ mọ́ tẹ́ndà ẹ̀ àwọn èèyàn ò rí díẹ̀ ń bẹ̀ láàárọ̀ àwọn tí wọ́n plan tí dìdìrín ẹranko Taofeek tó jẹ́ leader wọn 5 ni wọ́n dìdìrín ọmọ ẹranko tó wà ránṣẹ́ yìí tó lóun dúró tán ìwọ gan lọ kọ́kọ́ sọrú ẹni tí Taofeek jẹ́ torí ipò kì í so lódodo làwọn èèyàn fi rò pé rọ́ lòun pa nígbà náà ìwọ ló kọ́ sọrú aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ ló kọ́ ròyìn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó láàrin òun àtọ́lọ́ ìwọ ló kọ́ ròyìn bí ṣètọ́nù tí ń bẹ lẹ́ni ẹ̀ ṣe pọ̀ tó bá ń ṣe muamala bí èèyàn bá ṣe bísínẹ́sì pẹ̀lú ẹ̀ Taofeek ọmọ sáré kó wọ́n jà ń bẹ́ẹ̀ ni àṣírí rí ó tú ẹranko ọmọ ìrankíran ọmọ ẹlẹ́ran ẹran fúnra ara rẹ̀ ẹran lọ́mọ listen to me ìwọ lẹ́ni tó kọ́kọ́ ṣàlàyé bí dìdìrín tó ń tẹ̀lé tó ló dúró tán fún ìwọ lọ́kọ́ ṣàlàyé irú ẹni tó jẹ́ ẹranko tó ń tẹ̀lé ọ̀fọ́nú nítorí pé aburú lẹ́yìn méjèèjì jọ ń ṣe ló jẹ́ ẹrẹ́ tó yẹn olóríire kan ò ní súnmọ́ Taofeek pẹ̀lú ọmọ yẹn nítorí pé fẹ́ blackmail ni ó yá listing ìwọ náà wọ́n fẹ́ deport ẹ láti US ó ti wà lẹ̀ fún ẹ dìbámú ẹ̀wọ̀n ló padà parí ayé ẹ̀ sí kọ́kọ́ gbọ́ listing ẹ̀yin èèyàn gbọ́ o. mo ní wípé inú àwọn tí ẹ kàn bá ẹ sòótọ́ ọ̀rọ̀ òun ni wọ́n wà ṣùgbọ́n wọn ò lè bẹ ẹ sòótọ́ ọ̀rọ̀ tó pé wọ́n ní àwọn náà ti ní àṣírí pamọ́ lọ́wọ́ ẹ̀. afa akéwùgbà gold alákùnrin lé ní yín o bọ̀ Saheed fẹ́ sọ yín di alábùkù àádẹ́ máa tọwọ́ bọ̀ yìí lójú. ẹ̀gbọ́n a máa ti ọwọ́ bọ̀ yìí lójú torí pé àwọn ìwà àjẹtẹ́yìn náà ń wù nú ẹ̀sìn ó wọ́ọ̀sì ju àwọn àfa Saheed ń bú lọ. akéwùgbà gold ìbàjẹ́ yìí ju àwọn àfa Saheed ń bú lọ. àwọn obìnrin tó wá sọ́dọ̀ yín tẹ́ ń pariwo pé ó bá ń wọ́kọ ó bá ń wáya èyí tó wá sọ́dọ̀ yín pé òun wáya ṣé ẹ̀mọ́ ẹgbẹ́ ṣe bá yé ẹ̀jẹ̀ ni ẹ̀mọ́ yìí tẹ́ fún lóyún nu wọn ni tẹ́ lọ gbalé fún. akéwùgbà gold ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí ìgbé náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. kí
kí akógbá góòdù àwọn àfa alábòsí ilẹ̀ Yorùbá kí wọ́n dìbọ́ǹkì ẹ̀. kémi wá gbé proof ẹni tó bá ayé ẹ̀jẹ̀ tó gbalé fún tó dàgbé sí ayé ẹ̀rù gbogbo ọ̀rọ̀ wa tiẹ̀ kí wá gbé jáde. àbí gbogbo àwọn tẹ́ gbé lọ sí Mọ́kà ìgbàdé tí ń ṣe àgbèrò Mọ́kà. owó ìdáyà tẹ̀ ń gbọ́ owó ẹran tẹ̀ ń gbà ṣé gbogbo ẹ̀ lẹ́ ń pa ni. akógbá góòdù tí ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Saheed Shittu a máa tẹ ojú yín mọ́lẹ̀ gan. a máa tẹ ojú yín mọ́lẹ̀ àbẹ́jà wèrè ní ẹ̀gbádùn ni ẹ̀ náà ẹ̀ wọ́n ṣe ń rìn náà. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mọ́ màá bá yín sọ̀rọ̀ kó lè máa dùn yín ní kẹ́lẹ́ mọ̀ pé àwọn tí Saheed Shittu ń bú yẹn ó ń dún àwọn ọmọ tiwọn náà wèrè ní ilẹ̀ ẹ̀gbádùn ni. ẹ̀ ń sínwìn ni akógbá góòdù. ṣé àmọ́ gbogbo àwọn ìwà burúkú tẹ ṣe ni. ṣèbí chiefu mọ́mú Ọ̀yọ́ ló gbé yín lọ́dọ̀ ọba Aláàfin. ṣèbí chiefu mọ́mú ló gbé yín lọ́dọ̀ Aláàfin. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní chiefu mọ́mú Ọ̀yọ́ àtọba àti ọba Aláàfin jẹ́. Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní wọn jẹ́. chiefu mọ́mú Ọ̀yọ́ inú àwọn àfáà tó kọ́ èmi ń kéwú ní Sùlẹ̀ Abíọ́lá ni wọ́n. Sheikh Moshood alẹ́ Ọ̀yọ́ wí. kọ́ tó jẹ ìmọ̀ọ́mù náà ti kọ́ mi ń kéwú. ṣé báwọn lọ mú yín dọ́dọ̀ ọba Lámídì Ọọ̀ni ọ̀fíìsẹ̀ ọba kínàpé náà Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣé wọn lọ mú yín débẹ̀ ṣé bẹ́ẹ̀ padà bàárín wọn jẹ́ ni. ẹ wá ń bí o akógbá góòdù ẹ wojú tèmi o má tẹ̀sí lójú gbọ̀ngàn àti nípò lọ́wọ́ bẹ́ẹ̀ ya wèrè ẹ̀ gbádùn ni. ṣebí tí ẹ bá ti wá sọ fún Saheed Shittu ẹ dìbọ́ǹkì ẹ lójú gbogbo ayé pé Saheed Shittu kì í ṣọmọ yín mọ́. ṣẹjẹ bá ti dìbọ́ǹkì ẹ àmàyọ bọ́ tí ẹ bá dìbọ́ǹkì ẹ tí bá padà wá next time tí bá wá bá yín sọ̀rọ̀ máa fọ́ gímọ̀ yín lórí máa kọ́ yín kò lórí ṣé ẹ ti ráwọn ẹlẹ́sìn ṣé ẹ ti ró lórí ibú ọmọ tó lòún dúró tán ọmọ ìran kíran tó lòún dúró tán. akógbá góòdù ọ̀hún ni akógbá góòdù àwọn ìwà burúkú tẹ ṣe ni. ṣèbí chiefu mọ́mú Ọ̀yọ́ ló gbé yín lọ́dọ̀ ọba Aláàfin. ṣèbí chiefu mọ́mú ló gbé yín lọ́dọ̀ Aláàfin. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní chiefu mọ́mú Ọ̀yọ́ àtọba àti ọba Aláàfin jẹ́. Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní wọn jẹ́. èyí yìí ti yí ẹni sí i bẹ́ẹ̀ ní làákàyè ni. akógbá góòdù ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí. ìgbé náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. lórí burúkú ni ọ. kí akógbá góòdù àwọn àfa alábòsí ilẹ̀ Yorùbá kó dìbọ́ǹkì ẹ̀. kéwù wá gbé proof ẹni tó bá ayé ẹ̀jẹ̀ tó gbalé fún tó dàgbé sí ayé ẹ̀rù gbogbo ọ̀rọ̀ wa tiẹ̀ tí wàá gbé jáde. ṣé ẹ ti rí ṣé gbogbo ẹ̀yin olóríire ti gbọ́ ṣé rí pò ní #1 witness òní hújà àkọ́kọ́ mo wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn hújà tó pọ̀ nílẹ̀ ẹ mọ nǹkan tó jẹ́ kí n dúró tán báyìí n tó jẹ́ màmá dúró tán mo ń retí orí ibu tí wọ́n fẹ́ ṣe Taofeek aburú tó fẹ́ ṣe yẹn túbọ̀ tẹra mọ́ àwọn olóríire ti mọ̀ ọ́ àwọn ẹni àlùbáríkà ti mọ̀ ọ́ kò sẹ́nìkan tó lè dúró díẹ̀ nínú àwọn olóríire torí ipò oníkọ̀rọ̀ rí ẹnìkan ò ní bọ́ ṣe lẹ́nu Ọlọ́run ló mọye series of messages àwọn obìnrin yẹn ń sọ pàlàjà adẹ ń sọ pé kẹ́ ẹ rìkọ́ọ̀dù wa kẹ́ ẹ tiẹ̀ ní lọ́wọ́ ẹni ò sí ní tẹ́ ẹ fẹ́ fi ṣe wọ́n ti pè mí lẹ́nu báyìí a ní kakọ́s pẹ̀lú àwọn márùn tí gbogbo pẹ̀lú àwọn mẹ́rin tí gbogbo yín jẹ́ márùn èmi Ọlọ́run dákun má jẹ́ n rá padà sí ibú láyé ebi tí ń bí ọnú náà ni kádàrá rẹ tí mò ń lò ebi tí ń bí ọnú náà ni pé mo tún gbà fọ́lọ́run yín tí ń bí ọnú náà ni pé mi ìbọn wọ̀ sọ́sọ́ kú bí wọ àti Taofeek àti Bintu Rajibe ṣe unite lórí mi lórí tó ti go viral kọjá òun ẹ ti dáràn yín bá yín náà tán bí owó àwọn míì wà tí mo tọ́jú o gbogbo àwọn tí wọ́n ra ilẹ̀ lọ́wọ́ rẹ tí ò fún nílẹ̀ tó ń sá fún rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń bẹ́ńbẹ́ gbogbo àwọn tó ń palẹ́kún ó wà ńlẹ̀ ọ̀kan nìyẹn bákan náà òun náà ni gbogbo àwọn tó jẹ́ pé ẹjọ́ saburú ní kọ̀rọ̀ tó jẹ́ pé aburú yín jọ pọ̀ ní kọ̀rọ̀ tí ò ṣe é fi hàn ní gbangba ó dẹ̀ ń pèrè ẹ̀ láàfáà ní tí ò jẹ́ mi ó bìlíìfù mú rí ó ní pé kì í sọ̀rẹ́ mi from beginning ilé rẹ̀ lẹ́tún lò àdírẹ́sì ẹ̀ lẹ́ lò nílọrin tó bá jẹ́ pé òun nọ́mà tó jẹ́yàn ìgbà yẹn ni ó ti sọ fún yín
wípé ẹ má lo lé mi láti lọ face Alhaja Kamilé wá face nítorí opportunity social media. Màá jẹ́ kó yé yín pé yálà ya yín ni mí, yálà ya lókè ó ní mí. Olórí bú ọmọ ọ̀kan lọ́mọ yìí náà wọ́n jọ ṣèpàdé yẹn ni. Bariga náà wọ́n jọ jókòó gba pàdé yẹn ni. Ta ló sì kẹrin wọn náà? Ta ló sì kẹrin wọn? Dìdìrín wèrè tó wà lÉkòó tó bú Ọlọ́run tó bá nàbí. Ọmọ dìdìrín yẹn, ọ̀fọ́nú ọmọ yẹn. Dìdìrín tọ́lọ́run tó ti mọ́wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ tí ó sọ́wọ́ Ọlọ́run ayé ẹ̀ mọ́. Tọ́lọ́run ṣe comparative lecture lÉkòó yẹn. Dìdìrín ẹbẹ́ ẹjọ́ dúró rẹ̀ ni. Tí wèrè ọ̀gá yín wà ń sọ pé tí òun ọba mú Kaola lẹ̀, tí ọba lo ẹ̀wọ̀n gbogbo dúkìá rẹ̀ ó sì lọ sí náà. Ìwọ tó ní ó lọ ọ̀dọ̀ Mudiru Markaz ẹ lọ tàn wọ́n torí kẹ́lẹ̀ rínú rọ́bítọ̀ wọ̀ so that ẹ lè gbàjọba rọ́bítọ̀. Kí ni program tí wọ́n ṣe níjẹ̀bú ọmọ ṣe kàlàyé bí ìbọn jẹ́ pé wọ́n ló lè tó ọmọ bí ẹ ṣe rọra páàkì ẹsẹ̀gbẹ́ kan nítorí pé wọ́n ti mọ̀ ọ́ wọ́n ti rí ìdí ẹ psychologically. Ẹranko ọmọ ìrankíran alágagọ̀ alágamọ́gbọ̀n ọ̀fọ́nú ẹni tí ò tó ń ti ń pèrè dìdìrín tí ń pèrè ní tí ọ̀jẹ́ ló ń pèrà rẹ̀. Èmi Kafila mo ti bẹ̀ wọnú ẹ̀. Mo lọ bí Bariga léèrè pa àdírẹ́sì ta ni wọ́n lò, àdírẹ́sì Múrí ni wọ́n lò. Ẹni tí ọba mọ Múrí òun ló pèrè president Ògo Ìlọrin. Bí ìbá sa ìmọ̀kan náà àìmọ̀kan tó tóbi ni jahil murakkab oníkẹ́ mọ́ ìpèrè ayín lógo ọ̀rẹ́ ni sọ fún ẹ pé lódò ni ẹ Múrí. Ìkí ló dé tẹ̀ ìpèrè ayín lógo Ọlọ́run lọ́ba ògo. Àtijọ́ wọnú ẹ̀ àti wọ àtàwọn tẹ́ ẹjọ́ ń ṣe. Mo ń bọ̀ wá ní ti ìdè.